now in tí mo kàn fẹ́ ká discuss láàrin 20-25 minutes òun ni pé the viral video of Chief Sunday Igboho tó jẹ́ olùdásílẹ̀ ìrú ẹkùn security. A rí pé àwọn ọlọ́pàá wọ́n wá arrest ẹnìkan, ọmọkùnrin tí àwọn ọlọ́pàá wá arrest yìí aláàmù wọ́n dé sí aláàmù kidnapper ni wọ́n o kidnapper ni wọ́n o, ìyẹn ó tiẹ̀ kọ́kọ́ já gbogbo onílàákàyè ní àyà wípé ṣé kidnapper ó tún mọ́ wá bá wa lọ́sàn-án gan nǹkan kan ní láàárọ̀ kùtùkùtù lọ́sàn-án gan tí èsè ń gbó, but eventually ní tí ò pamọ́ sí gbogbo kálukú wa á padà rí pé ọlọ́pàá làwọn pípù yìí, àwọn tó wá fún arrest ọmọkùnrin yìí ọlọ́pàá ni wọ́n. Àwọn padà rí pé Chief Sunday Igboho wá síbẹ̀. Chief Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tí ó ní security operative but tó jẹ́ individual àbí personal security operative tó a mọ̀ sí ìrú ẹkùn. Though ìgbà tí Chief Sunday Igboho ń sọ̀rọ̀ ìrú ẹkùn yẹn nínú àwọn tó pe àwọn èèyàn ṣàkíyèsí wípé èkúrú ó tẹ̀yìn ní fàǹfà o òun làwa wà, because ẹni tó fẹ́ ṣe security tó lóun fẹ́ ṣe security amọ̀lẹ́vù ẹ̀ ẹni tó amọ̀lẹ́vù ẹ̀ eléyìí sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ wípé kílẹ̀ mean ìkìlẹ̀ ṣe gbogbo wọ́nrán máa bẹ́ẹ̀ bú máa jà máa fapá jánu yẹn kọ́ ni à ń sọ. When it comes to reality, let us be realistic. Ẹni tá a mọ kí ni agenda rẹ̀, ẹni tó rí ẹ̀ bá pé tó mọ báyé ṣe ń lọ olùsọ́kọ̀ òun mọ agenda Chief Sunday Igboho náà. Nígbà Yorùbá nation tí Chief Sunday Igboho lead Yorùbá nation Yorùbá nation o Yorùbá nation o Yorùbá nation o, àwa sọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ onílàákàyè tí wọ́n ń forí ronú wípé Yorùbá nation tí Chief Sunday Igboho ń lé tí ń darí rẹ̀ tí ń pé òun lọ̀gá wọn yìí kò lè work. Nígbà tá a sọ fún mi pé ó máa fail, ẹ ta mọ́ wa ń gbà yẹn kò sírú èbúté ẹ̀ bú wa, kò sírú èpè tẹ́ ẹ̀ ṣẹ́, kò sírú ọkọ̀ tẹ́ ẹ̀ pè wá. Okay, Yorùbá nation eventually failed. Ó padà fail torí pé ó máa fail, torí pé àwa ti mọ̀ pé ó máa fail la fi sọ pé ó máa fail, ó wá padà fail torí wípé a rí wípé sentiment ó wà nínú agenda yẹn. Now ìgbà tí yẹn lọ Chief Sunday Igboho ó tún dìde òun fẹ́ ṣe ìrú ẹkùn operative, òun fẹ́ máa gba àwọn èèyàn kalẹ̀, òun fẹ́. Àwa ti mọ̀ pé Chief Sunday Igboho ní agenda. Alhamdulillah lónìí 25th of August 2026 agenda Chief Sunday Igboho lórí ìrú ẹkùn ẹ̀ Ọlọ́run wá fi hàn gbogbo ayé. Àmọ̀pẹ́ bèbú, àmọ̀pẹ́ ṣépè, àmọ̀pẹ́ threaten, àmọ̀pẹ́ mọ̀ sọ̀rọ̀ àlùfàṣà, but èèyàn lè sọ fún onígẹ̀gẹ̀ pé kó gbétọ̀ fún ẹ̀mí. Ẹni tí gẹ̀gẹ̀ bá ń bẹ lọ́rùn ẹ̀ lè sọ fún pé kó gbé tó ń bẹ lọ́rùn ẹ̀ yẹn mi. Ebi bá a ṣe sọ fún yín nígbà Yorùbá nation níjọ́ kìíní àná tẹ́ ẹ jiyàn tẹ́ ẹ ṣépè tẹ́ ẹ yarí tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀, ṣe bí ó padà fail. Ìgbà tó fail tán gbogbo yín ò padà jáde wípé àwọn àfáà ẹ̀sìn wọ́n dẹ̀ sọ̀rọ̀ yìí o. Now Chief Sunday Igboho, gbogbo ẹ̀yin tẹ́ bá mọ Chief Sunday Igboho ẹ bá wa sọ fún Chief Sunday Igboho pé Chief Sunday Igboho ṣe àríṣẹ́ ọwọ́ ẹ̀, torí pé n tí wọ́n bá fẹ́ nu èèyàn sọ lálẹ́ máa sọ pa fún yẹn ní benefit of the doubt. Benefit of doubt wo la fẹ́ fún Chief Sunday Igboho on this viral video. Àwọn ọlọ́pàá wá Chief Sunday Igboho as someone claiming to be a leader of a personal and sentimental security agent. Yes, I can qualify it with that words. If Sunday Igboho is not sentimental, ó rí pé àwọn ọlọ́pàá ni wọ́n wá, kò sí tó burú nínú bí ọmọkùnrin yẹn ṣe pé Sunday Igboho gẹ́gẹ́ bó ṣe sọ àbí báwọn èèyàn ṣe bá pé Sunday Igboho, torí pé ńgbà míì lóòótọ́ tá a bá fẹ́ fi làákàyè tó pé tá a dẹ̀ nítorí pé torí ẹni yé ìṣẹ̀lẹ́sìn wa ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni tá à ń sọ yìí. Irú aláàmù bẹ́ẹ̀ ó yẹ kéèyàn lè rèézẹ̀ wípé ẹ gbà wá o ìmọ̀ àwọn tó fẹ́ wá gbé mi o níbi táyé dé lóòótọ́. Ìyẹn nígbà wo? Ìyẹn nígbà tó bá jẹ́ wípé àwọn ẹni yìí ò fi identity card wọn hàn ọ́ tó rí wípé yes they are truly police officers. Ok, tábà tó wá sọ wípé kílẹ̀ ń sọ yìí sáwọn èèyàn ò lè fírèmù nǹkan ni, sáwọn èèyàn ò lè ṣe ID card tí ó dàbí tọlọ́pàá tí ó dẹ̀ ní tọlọ́pàá ni a sọ pé yes òótọ́ ni. Àwa jẹ́ pé irú yẹn lè fún yẹn láǹfààní àti pé kó o pe irú Sunday Igboho tó o pè yẹn. Chief Sunday Igboho ìgbà tó wá pè ẹ̀yin ẹ wá débẹ̀ irú iṣẹ́ tẹ́ gbé lọ́wọ́ kò gbá tẹ́ lọ ṣe yẹn. Intẹ́ lọ ṣe yẹn ó wà unconstitutional. Intí Chief Sunday Igboho lọ ṣe yẹn ó wà uncultured. Irú tí Chief Sunday Igboho lọ ṣe yẹn ó wà unmannered.
ó wà untraditional. Tí ẹnìkan bá dé ìsàlámù ẹgbà mi ó wọ́n fẹ́ wá gbé mi ní o, tí wọ́n tó ń pè ọ́ lálágbára àbí táwọn èèyàn ń pè ọ́ lálágbára tó wá débẹ̀ lóòótọ́ nítorí kó ṣe gẹ́gẹ́ bí ẹni tó ní influence pé ó ní popularity ó wà influential ni pé ẹjọ́ táwọn èèyàn yìí dẹ̀ mọ̀ Chief Sunday Igboho lóde yìí wọ́n ẹ̀dẹ̀ sá lọ wọ́n dúró bólẹ̀ ti wá ibi báyìí láti wá ẹ̀jẹ̀ rí ID card yín tó dáa tó yẹ kí Chief Sunday Igboho ṣe ni pé bench warrant tí a fi ní kẹ́ arrest ẹni ìdá táwọn ọlọ́pàá bá fi hàn gẹ́gẹ́ bí interview sọ fún inú wípé when someone is unprofessional it is very essential in anything you want to do to be you know to know what you want to do. Ó wà unprofessional of Chief Sunday Igboho láti rí àwọn ọlọ́pàá kọ́ wá rí pé ọlọ́pàá ni wọ́n lóòótọ́ kọ́ wá rí pé wọ́n ní bench warrant of arrest lọ́wọ́ kọ́ wá sọ wípé o máa obstruct arrest yẹn. Nítorí kí Chief Sunday Igboho say in that regard ní pé okay tí wọ́n bá tiẹ̀ mọ̀ èmi ìwọ ni Chief Sunday Igboho wọ́n tiẹ̀ mọ̀ yín ẹ wà ní okay let me see your ID card wọ́n fi hàn okay let me see the bench warrant tẹ́ bá fi hàn the best thing tó yẹ kí Chief Sunday Igboho ṣe tó bá jẹ́ wípé ẹni tí kò wà sentimental ó ní wípé okay wọ́n lágbájá yìí máa tẹ̀lé wọn lọ gbogbo agbára tá a bá ní àṣà nítorí pé ìyẹn ni wọ́n ń pè ní pé èèyàn ran òfin lọ́wọ́ so Chief Sunday Igboho ran òfin lọ́wọ́ rárá ń tẹ̀ ṣe yẹn ipa kíní tẹ́ yìí gbé kalẹ̀ yẹn irú ẹkùn tẹ́ gbé kalẹ̀ yẹn ní agbára kankan lórí àti dín tó bá jẹ́ official assignment ti àwọn ọlọ́pàá lọ́wọ́ àbí sọ́jà àbí custom àbí navy àbí any àwọn tó bá jẹ́ security personnel tó jẹ́ ti state tó jẹ́ ti country tó jẹ́ ti ìlú ló ní ọlọ́pàá federal government ló ní ọlọ́pàá Chief Sunday Igboho ẹni nìyẹn ẹ tako òfin ọlọ́pàá òfin tó fún àwọn ọlọ́pàá ní agbára section 214 yẹn ti tako nínú constitution wa ok ẹ tún wá gbàgbé wípé ẹ tún wá tako judiciary Chief Sunday Igboho tako judiciary náà tí a bá fi lè sọ wípé wọ́n yíṣu ìwé láti kóòtù dandan ni kí gbogbo ẹni tọ́rọ̀ bá kàn kó mọ̀ wípé òfin ni òun bá deal tó bá wá ní influence kan tó fẹ́ lò àbọ̀ ní agbára kan tó fẹ́ fi gbálẹ̀ Chief Sunday Igboho kò yẹ kẹ́ ẹ wà nípò ẹni tí ó di iṣẹ́ tí àwọn ọlọ́pàá wá ṣe lọ́wọ́ Chief Sunday Igboho ẹ má gbàgbé wípé ẹ̀yin gẹ́gẹ́ fún ara yín ọmọ kan jò ní ó kẹ́ sọ̀rọ̀ asádà sí yín ó kẹ́ sọ̀rọ̀ tí ẹ̀ láìkì sí yín ẹ̀wọ̀n ọ̀tí ní ìtẹ́ sọ pé wá gbé wá bá mi ní ìsinísìn tó bá wá gbé wá bá mi ní ìsinísìn ìmọ̀ tó lè ṣẹlẹ̀ Chief Sunday Igboho kí lè fẹ́ sọ̀rọ̀ ayín dà sí wa ní ọrùn nílẹ̀ Yorùbá Chief Sunday Igboho ok ṣé ẹ ti lágbára jọ ọlọ́pàá lọ Chief Sunday Igboho ṣé ẹ ti lágbára ju òfin lọ Chief Sunday Igboho ṣé nítorí pé ìjọba àpapọ̀ tẹ́ẹ̀ ló ti fún lágbára ìlú ẹkùn yìí ṣé láàfin ní rí mú mímọ́ ṣé ńlẹ́ fi wá ga ju òfin lọ Chief Sunday Igboho Chief Sunday Igboho federal police lẹ́sẹ̀ báyìí sí o tá a bá wá ní state police ńkọ́ Chief Sunday Igboho àwọn ọlọ́pàá dé wọ́n lọ sí ẹlẹ́yẹlé àbí headquarter wọ́n lọ sí nearest police station wọ́n lọ sọ fún àwọn tó wà bẹ́ẹ̀ pé tọ̀ a ní bench warrant lọ́wọ́ o láti arrest èèyàn báyìí o àwọn ọlọ́pàá yẹn ò sọ pé ká má ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́yìn wá ń torí pé ẹ ti lágbára lójú ara yín ẹ lágbára lórí gbogbo èèyàn ẹ wá lọ ẹni wọn ò gbọ́dọ̀ gbé Chief Sunday Igboho ẹ ṣe agbára lù ń bẹ̀ yẹn tẹ́ ẹ bá mọ̀ sà ẹ wá tó mú fóònù ẹ wá ń pe àwọn ọ̀gá ọlọ́pàá ẹ wá ń pè wọ́n ẹ wá jẹ́ kí wọ́n gbé sórí social media ẹ ti fẹ́ fún àwọn èèyàn míì náà ní ọwọ́ wípé wọ́n máa resist the arrest Chief Sunday Igboho àgbàlagbà ajá ò kí ń bá wọn jẹ́ a gbà pé ẹ fara mọ́ ẹlẹ́bọ yes ẹ fara mọ́ ẹlẹ́bọ torí pé àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ó já mọ̀ pé ibi tẹ́ belong sí nìyẹn influence tẹ́ ẹ fẹ́ lò yẹn ẹ bá tí mọ̀ ṣe báyẹn Chief Sunday Igboho ẹ disgrace judiciary Chief Sunday Igboho ẹ disgrace àwọn ọlọ́pàá àwọn agbófinró Chief Sunday Igboho ẹ gbàgbára lẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run Chief Sunday Igboho ẹ gbàgbára lẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run Chief Sunday Igboho ẹ lágbára kankan agbára tẹbi ìgbà tíjọba ò tí yọ̀ǹda fún yín ẹ̀yin náà ń gbọ́ káàkiri ayé ni àìbára ogun kankan táwọn èèyàn ń sọ pé ní nkọ́lẹ̀ ń lò ok nígbà tí ìjọba mú ẹ̀yin náà mọ́lẹ̀ ẹ lágbára ẹ lè fòkún bí tíjọba mú yín mọ́ ìgbà tíjọba mú yín mọ́lẹ̀ ẹ lágbára ẹ lè dàfẹ́ rí ẹ lè dọ́fẹ́ Chief Sunday Igboho ọwọ́ péjọba ọ̀rọ̀ sí yín lẹ̀ ọwọ́ péjọba ọ̀rọ̀ afẹ́ atẹ́gùn sí pé a ti fún ọ lágbára ó lè máa ṣe irú ẹkùn rẹ ṣé irú ẹkùn yẹn níta wá fẹ́ máa fi ṣe ni pé kẹ́ ẹ máa fi tẹ òfin lójúmọ́lẹ̀ Chief Sunday Igboho ẹ wá ń dí àwọn ọlọ́pàá lọ́wọ́ láti lè ṣiṣẹ́ wọn ẹ wá mú fóònù lójú gbogbo ayé ẹ wá ń pe CP ẹ ń pe gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ pé ẹ mọ̀ Chief Sunday Igboho ẹni táyé bá ń yẹ kó mọ rọra ayọ̀lá kéré fi sẹ́ni tán ẹ wá ń pariwo ẹ wá ń sọ mo ti sọ fún CP Kwara yẹn who are you to be addressing our police officers like that Commissioner of Police for that matter Chief Sunday Igboho it is uncalled for
that is unconstitutional, it is unmannered, it is uncultured. Wàláhì tàláhì kò bá ìwọ ọmọlúwàbí mu. A mọ̀ pé ìjọba fún yín lágbára, ìgbà tí ìjọba ò tí ì fún yín lágbára, Chief Sunday Igboho ẹ̀yin náà ò tó bẹ́ẹ̀. Gbogbo agbára táwọn yẹn fi ń ròyìn yín yẹn, ẹ̀yin náà mọ̀ pé scam ni now, ẹ mọ̀ pé fake ni, kò ń ṣagbára yẹn lèyẹn lè lò lórí ọ̀rọ̀ òfin. Ṣùgbọ́n torí pé ìjọba ti wá, ẹ ti wá ní ìjọba ti fún yín láàyè o, àwọn bàbá ọba kan wọ́n ti gbà yín láàyè o, ṣé táwọn bàbá ọba ní kẹ́ ẹ máa ṣe ni kẹ́ ẹ máa tẹ òfin lójúmọ́lẹ̀. Chief Sunday Igboho ẹ má gbàgbé wípé gbogbo àwọn ọba tẹ̀yìn wá ń sọ wípé wọ́n fún yín lágbára yìí, under òfin làwọn náà wà o, kódà under òfin local government ni wọ́n wà sáwọ́. Chief Sunday Igboho ẹ wá tẹ ẹdọ̀tí ọlọ́pàá Nigerian police, ẹdọ̀tí wọn, ẹ yẹ̀yẹ́ Nigerian police, Chief Sunday Igboho ẹ disgrace judiciary, Chief Sunday Igboho, in the name of pé any personal and individual security operative, ẹ wá yẹ̀yẹ́ police officer, ẹ yẹ̀yẹ́ judiciary, ẹ intimidate wọn, ẹ dí wọn, ẹ dá wọn lọ́wọ́ kọ́, ẹ jẹ́ wọn lè ṣe in tó fi ní kí wọ́n ṣe, wọn wá illegally náà. Tó bá jẹ́ pé Chief Sunday Igboho, tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá yẹn, tó yẹ káwọn tó wá yẹ wọ́n wá ṣiṣẹ́ illegal lẹ́wọ́ bá wa mú wọn, àbálẹ̀ káre ẹni torí ẹ̀ bá pé tó mọ tí yóò fi kankan ò gbọ́dọ̀ sọ pé ẹ káre lórí tẹ̀ ṣe yìí. Èyí tá a bá sọ pé ẹ káre ni pé káláwọn ọlọ́pàá yẹn awúrúju ni, wọn ò ní ID card lọ́wọ́, wọn kì í ṣe ọlọ́pàá, wọn ò ní bench warrant lọ́wọ́, ìwé court wọn ò ní lọ́wọ́. Gbogbo wa náà làbá máa kan sára sí pé irú ẹkùn for life, irú ẹkùn for life, but irú ẹkùn yìí ẹ ti misuse ẹ Chief Sunday Igboho. Wọn ò tí dìbò, wọn ò tí ṣe báyìí lẹ́yìn intimidate wa báyìí. Ṣé Chief Sunday Igboho tó lè lọ dojúkọ ọlọ́pàá, tó lè lọ tàpá sí judiciary báyìí? Ẹ dákun ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá tá à ń sọ, àwọn ọba yìí sọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lá wa ń sọ, àwa ń sọ̀rọ̀ rule of law, àwa ń sọ̀rọ̀ rule of law. Chief Sunday Igboho tako section 214 tó fún ọlọ́pàá ní agbára nínú constitution. Chief Sunday Igboho tako police act ní 2020 tó fún ọlọ́pàá ní agbára. Chief Sunday Igboho tako section 1 subsection 1 of 1999 constitution as amended tó sọ fún wa wípé ọba ni ọ́, olórí ìlú ni ọ́, olórí ẹ̀sìn ni ọ́, olórí orílẹ̀-èdè ni ọ́, gbogbo wa pátá òfin tí wọ́n bá ti ṣe ó jù wá lọ. Chief Sunday Igboho claim fún gbogbo wa náà Yorùbá wípé àwọn ju òfin lọ, nítorí pé láti lè obstruct ọlọ́pàá wípé kọ́lọ́pàá wọ́n ṣiṣẹ́ wọn nígbà tí èyí ṣe pé ẹ rí wípé fake policemen ni wọ́n. Chief Sunday Igboho, you knew that those people were not fake policemen, torí ẹ padà pé àwọn tẹ́ ẹ gbà pé ẹ lágbára lọ́dọ̀ wọn. Chief Sunday Igboho ẹ wá ń tẹ̀lé yẹn bàṣù, ẹ wá ń jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé agbára yẹn ń bẹ pẹ̀lú yín, bẹ́ẹ̀ ṣe pé commissioner lẹ́ ń pe CP, bẹ́ẹ̀ ṣe pé CP lẹ́ ń pe DPO àbí Chief Sunday Igboho. Sẹ́yìn lálágbára oko tí wọ́n máa fìdí ọ̀pẹ rorin ni. Ok, ẹ wá ń padà ń sọ wípé mo ti sọ fún CP Kwara State, wọ́n bá iná kọjá o, ẹ wá ń pe àwọn ọlọ́pàá ní kidnappers. Chief Sunday Igboho, kí lẹ́ ń paint Nigerian police yìí? Kí lẹ́ ń ṣe yìí Chief Sunday Igboho? Kí ni tẹ́ ń ṣe léyìí fún? Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé agbára ogun ọ̀ka ogun tẹ́ ń ṣe wọn, agbára àjọba tẹ́ gbẹ́mìí lélẹ̀ lò lẹ́yìn tó jẹ́ pé ẹnìkan tó náà ò ní nǹkan kan tíjọba bá fọ́ náà ní agbára tó fún yín, òun náà lè ṣe irun tẹ́ ẹ ṣeun tàbí kó ṣe jù bẹ́ẹ̀ lọ. Tó bá jọmọ lúàbí tó jẹ́ oníwà rẹ̀ nìkan ni ò ní ṣe irun tẹ́ ẹ ṣeun. Ẹ wá ń jẹ́ wọ́n fóònù yín, so ẹ̀ ń jáwé yẹn mọ̀ pé ẹ lè jọ ọlọ́pàá lọ, ẹ disgrace àwọn Nigerian police, ẹ disgrace judiciary, ẹ intimidate wọn lórúkọ irú ẹkùn tiyín tó jẹ́ pé agenda kan ni tó jẹ́ pé ẹ dálẹ̀ láti lè support your own way of life. Ẹ fẹ́ lágbára, ẹ fẹ́ kọ́ pé bí tẹ́ ẹ bá tẹ̀ náà ní kọ́ tẹ̀ àbí Chief Sunday Igboho kò lè work. Ẹ lágbè ìgbà náà tí ẹ fẹ́ gbé a ti gbọ́ tó wá padà sọ wípé ẹ wulẹ̀ ti pé òun ti pẹ́ wípé mo gbọ́ pé wọ́n fẹ́ wá gbé ọ gba nọ́mbà mi, ẹ máa pè mí Chief Sunday Igboho. Ó yẹ kí ẹ náà ti ẹ̀ fi lé yín. Chief Sunday Igboho tóun náà ń sá kí jọ́ kejì àná tó yẹ pé wọ́n ń lọ mú òun náà bẹ̀bẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn ìjọba ni, torí pé ìjọba wa rọra fún lágbára díẹ̀. Chief Sunday Igboho náà wá bẹ tí sọ wípé tẹ́ bá fẹ́ ọlọ́pàá gbé ọ wá pè mí. So ṣé gbogbo ẹni tó bá ti wá mọ Chief Sunday Igboho rí báyìí àti gbogbo ẹni tó wà Chief Sunday Igboho bá ti jọjọ́ rẹ̀ báyìí wọn ti lágbára ju òfin lọ, àbí ọmọkùnrin yẹn wá sọ pé Chief Sunday Igboho wulẹ̀ ti pé òun lọ lé Chief Sunday Igboho ni mo gbọ́ pé wọ́n fẹ́ wá gbé ọ gbanúbà mi bí ìbá sílé gbanúbà àwọn èèyàn yìí kó pe wọn anywhere wọ́n dé bẹ́ẹ̀ ẹ̀ dẹ̀ ṣe bẹ́ẹ̀ Chief Sunday Igboho irú ẹkùn ẹ ṣe bẹ́ẹ̀ ẹ wá lọ gbóyè dájúdájú Chief Sunday Igboho òfin jù yín lọ. Ọmọkùnrin yẹn ó ní ẹ sọ fóun òun dẹ̀ wá hánẹ́bà yín fún gbogbo àwọn ará àdúgbò àwọn, òun hánẹ́bà yín fún gbogbo àwọn ará ilé àwọn wípé kí wọ́n pè yín, wọ́n dẹ̀ pè yín wá lóòótọ́, ẹ dẹ̀ dí òfin lọ́wọ́, ẹ dí ìjọba lọ́wọ́, ẹ dí judiciary lọ́wọ́, ẹ pagidi iṣẹ́ tó yẹ káwọn ọlọ́pàá kún ṣe. Tẹ́ ẹ bá lágbára tó yẹ kẹ́ ẹ ṣe ni pé kẹ́ẹ̀kan wò pé sọ́lọ́pàá ni wọ́n lóòótọ́, ọlọ́pàá ni wọ́n, ṣé wọ́n ní bench warrant lọ́lọ́tọ́, wọ́n ní bench warrant lọ́wọ́. Ó yẹ kẹ́ ẹ jẹ́ kán gbé lọ náà, kẹ́ ẹ wá lọ lu agbára tàbí kẹ́ ẹ tẹ̀lé lọ tàbí kẹ́ ẹ ti dọ̀hún ṣáájú ẹ̀, bọ́tí tẹ́ ẹ ṣe lójú gbogbo ayé tí gbogbo ayé rí ẹ ti fún àwọn èèyàn ní agbára against òfin nìyẹn o Chief Sunday Igboho tẹ́ ẹ bá mọ́ o,
ẹ ti fún àwọn èèyàn ní agbára pé ẹ máa resist arrest tọ́ba ti fẹ́ arrest yín ẹ jẹ́ àdúrà àwọn ọlọ́pàá lọ́wọ́ wọ́n cross mọ́tò àwọn ọlọ́pàá mọ́lẹ̀ Chief Sunday Igboho you are happy that such happened àbí ẹ wá sọ pé mo ti kìlọ̀ fún ẹ̀yin kìlọ̀ Chief Sunday Igboho sọ pé mo ti kìlọ̀ fún CP Kwara State pé wọ́n bá olóko jẹ́ ni wọ́n jíyàn gbé wọ́n pààyàn nílùú yín ẹni kankan ṣe sí ẹ wá ń jà sọ̀rọ̀ ẹ̀sìn bíi Chief Sunday Igboho tá a lọ sọ kọ́rọ̀ ẹ̀sìn wọn jà fún ẹni tẹ́yìn sọ wípé wọ́n fẹ́ gbé yìí tẹ́ ẹ wá lo agbára tẹ́ ẹ fi tẹ òfin mẹ́lẹ̀ yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn lẹ́nu ẹ̀kan bá fa o àwọn èèyàn bá fa ọ̀rọ̀ defamation of character ó ba àwọn èèyàn ló kọjẹ́ sóhun nìkan ni ẹlẹ́bọ Chief Sunday Igboho sọ́mọbìnrin yẹn nìkan ni ẹlẹ́bọ wo lẹ rí tí wọ́n tún lọ gbé nítorí ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ ṣé káwọn èèyàn wọ́n máa jà fún ẹ̀tọ́ wọn mẹ́rin ẹni tá a sọ yìí ṣe gbọ́ tó intimidate ẹni tá a sọ yìí ṣe mọ iye àwọn èèyàn tó ti ṣẹ̀ personally tí èso rẹ̀ sìn tí ó mọ dákọ̀ wọn tí ó mọ ṣépèlé wọn tí ó mọ insight tí ó mọ sọ pé ẹ lọ pa wọ́n dànù ẹ lọ kó wọn kó lẹ̀ tí òun ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ tó bá jẹ́ pọ́nrọ̀ ẹ̀sìn tí mo bá ń ṣàlàyé Islam ń sìn dandan ni tí bá ti ń ṣàlàyé Islam dandan ni kí ẹni tí èsè mùsùlùmí wọn máa rí gẹ́gẹ́ bí ẹni wípé mò ń tako ẹ̀sìn tóun torí wípé àwọn tí ó yẹ kí mùsùlùmí ó ṣe tí má ti ń sọ dandan ni kẹ́lẹ́bọ́ máa rò pé mò ń tako tóun but kò ní torí ẹ̀wà gbé mi náà nísìnyí máa sọ pé mùsùlùmí ò kí ń wọṣẹ́ mùsùlùmí ò kí ń síbẹ̀rẹ̀ mùsùlùmí ò kí ń gbé tutù mùsùlùmí ò kí ń ṣẹbọ mùsùlùmí ò kí ń so àsokọ́ mùsùlùmí ò kí ń so àsorọ̀ mùsùlùmí ò lo ẹbu mùsùlùmí ò foríbalẹ̀ fún yerin mùsùlùmí ò gbọdọ̀ máa foríbalẹ̀ fódò gbogbo tí mo sọ yìí ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn náà dandan ni kẹ́lẹ́bọ tí ń foríbalẹ̀ fódò foríbalẹ̀ fórin foríbalẹ̀ fókùtà wọn gbà pé ṣé Kajigini ó ń tako ẹ̀sìn òun but kò ní wá fìyẹn gbé mi but kéèyàn wá gba ẹnìkan mú kó wá máa dákọ ẹni yẹn kó máa sọ personality ẹ̀ èèyàn tó ní reputation láwùjọ kó máa sọ pé ẹ lọ pádànù ó sọ nbìkan nípa Mufti Ìwó ó bá wọn lóko jẹ́ ó defame character Malam Yusuf gbogbo wa yìí ó defame character wa àráyé tiẹ̀ ní àfilẹ̀ ṣé gbogbo èèyàn ló wá lè ṣe bẹ́ẹ̀ Chief Sunday Igboho ẹ wá lo agbára torí pé ẹ ti jẹ́ ọ̀gá ìlú ẹkùn ẹ wà máa kó bọ kí ẹ máa firearms ẹ máa kó bọ kí ẹ máa wá ṣe gírágíra Chief Sunday Igboho ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ declare wàhálà against judiciary nìyẹn ẹ declare wàhálà against Nigerian police. It is uncalled for, it is unconstitutional, and it is uncultured and unmannered. So Chief Sunday Igboho, ẹ̀yin tẹ́ bá mọ̀ Chief Sunday Igboho, ẹ gbọ́n Chief Sunday Igboho gidigidi. Chief Sunday Igboho kò ń ṣe gbogbo èèyàn ló bẹ̀rù gbogbo ń tẹ̀ ṣe káàkiri yẹn o. Wallahi lazim. Kò tẹ̀ sí ẹnìkan tó rí ẹni pé tó lè mọ ẹ̀tọ́ rẹ̀ tí gbogbo ń tẹ̀ ṣe òun tí ó wà jẹ́ pé ni ó wà fi wà intimidated. In fact, ó yẹ kí ojú ó ti gbogbo àwọn tí wọ́n sọ wípé ẹ̀yin lẹ lè ṣe, ẹ̀yin lẹ lè ṣe, ẹ̀yin lè ṣe. Ṣé ìtàn lè ṣe náà lẹ hinder justice? You are backing injustice. You are abetting injustice. You are aiding injustice. You are waging war against judiciary, Chief Sunday Igboho. You are waging war against Nigerian police. You are intimidated Nigerian police. You are tí a bá ń sọ fún pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ Chief Sunday Igboho ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá ń pe nọ́mbà táwọn yóò pè wọlé ẹ dá kọ́ mọ́ bẹ́ẹ̀ bu o. Sọ fíwì yín lórí sẹ́ńtì Chief Sunday Igboho ṣeun sọ́bà òfin orílẹ̀-èdè Nàìjíríà mu please ẹni tó bá ń bẹ̀ bu màá kọ́ ti fóònù ẹ̀ ni o màá kọ́ ti kọ́ ọ̀lẹ̀. I don't like abusive words on my platform, but let us reason like human beings. Let us reason like someone that is reasonable. So àwọn ọlọ́pàá mú bench warrant wá ẹ̀rí ọlọ́pàá gidi ni wọ́n Chief Sunday Igboho ẹ̀ wájú wọn lọ ṣé ẹgbọ́n tọ́mọ yẹn lọ sọ ńgbà nígbà tó padà wá lọ ṣe program ṣé ẹgbọ́n tọ́mọ yẹn lọ sọ ó lọ sọ wípé lórí social media náà ló ṣe sọ wípé Chief Sunday Igboho ti fóun ní nọ́mbà rẹ̀ ó tún ti fóun nọ́mbà àwọn èèyàn kan torí tó wò bá sí ilé Chief Sunday Igboho ẹ̀yìn bíi ìta ni lẹ́gbẹ̀ẹ́ òfin Chief Sunday Igboho ábà ẹni bí ìtanilẹ́gbẹ̀ẹ́ òfin ọmọ yẹn wọ́n sọ pé ẹ ti fóun nọ́mbà òun ti wá há nọ́mbà yín fún ṣé àwọn ẹbí rẹ̀ nìkan lẹ́fẹ̀ẹ́ fi ìwé ẹkùn protect so ẹ ti jẹ́ kí gbogbo wa ọmọ ibi tẹ́ belong sí náà Chief Sunday Igboho ẹ wá ń pariwo ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ní ìjẹsìn ní dálẹ̀ Chief Sunday Igboho wallahi ta'ala gbogbo mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí mò ń sọ ò tí èsè mùsùlùmí afẹnujókọ yóò mọ̀ wípé you are sentimental you are acting unprofessionally àwọn tó máa ń pín tẹ́lẹ̀ sọ pé ìgbéyàwó ẹ lóògùn ẹ láfẹ́ rí wọ́n ṣé oògùn àpàfẹ́ rí ṣé ẹ rí lò when you are in problem against government where were you were hiding torí pé ìjọba kẹtẹ wa sí ilẹ̀ I don't know whether for political reason or for whatever you are now acting against the rule of law. You saw policemen, Nigerian police for that matter. You saw them with their uniform. You saw them carrying rifles. You saw them with their identity cards bearing their names. You saw them with bench warrant from the court. You disgraced them. You intimidated them. Chief Sunday Igboho, that is uncalled for. It is unconstitutional. Tell Balen to the suffering. Almighty, please, bank the number.
haba àti ní police state ní Chief Sunday Igboho ń ṣe báyìí ló wọ́n fi hàn gbogbo ayé pé you have influence here you have influence there haba Chief Sunday Igboho ẹlẹ́gùsí àná tó lọ ilẹ̀ ló fi lé náà dẹ́dẹ́ mìíràn ẹ o dẹ́dẹ́ mìíràn ẹ fún mi ní fóònù yẹn dẹ́dẹ́ mìíràn ẹ ó yẹ kí gbogbo àwọn èèyàn ó yẹ ká mọ̀ wípé ní ti Chief Sunday Igboho ń ṣe yẹn sẹ́nà mẹ́lẹ́lú àmì 08038052812 àbí please ẹ tó bá fẹ́ pè wọlé ẹ pè wọlé 08038052812 ẹ tó bá pè wọlé ẹ pè wọlé kẹ́ ẹ sọ sí kí ni ní ti Chief Sunday Igboho ṣe àtòfin báwo ló ṣe rí ọmọ yẹn wá ọmọkùnrin wa sọ pé wọn náà àṣàbẹ̀ máa mú lọ Chief Sunday Igboho ní abọ́yí ẹ̀ mú ta lọ abọ́yí ń dálẹ̀ ní àwọn ọlọ́pàá Nàìjíríà no that is totally unconstitutional kò make sense rárá so wọ́n fi àsìkò yìí pé ọ̀gá wa chief security of the state governor Ṣèyí Mákindé governor Ṣèyí Mákindé ẹ kọ́ṣẹ́ Chief Sunday Igboho bàbá wa president Bọ́lá Ahmed Tinubu ẹ kọ́ṣẹ́ Chief Sunday Igboho Chief Sunday Igboho kò respect the rule of law o bàbá wa Bọ́lá Ahmed Tinubu Nigerian president you are the father of all please kọ́ṣẹ́ Chief Sunday Igboho because Chief Sunday Igboho believes he is acting on your influence sir your excellency sir bàbá wa Bọ́lá Ahmed Tinubu please caution Chief Sunday Igboho Chief Sunday Igboho believes that he is acting on your influence sir bàbá wa Ṣèyí Mákindé ẹ bá caution Chief Sunday Igboho lórí ìwé ẹkùn rẹ̀ yìí o hello salaam aleykum wa aleykum salaam ẹ ká sọ o yes sir amin sir amin baba ẹ fẹ́ bá olóyè Chief Sunday Igboho sọ̀rọ̀ ẹjọ́ ta ló ń sọ̀rọ̀. Sulaiman láti Àkúrẹ́. Bàbá wa Sulaiman láti Àkúrẹ́ ní tí Chief Sunday Igboho ṣe yẹn kí lẹ rí sí sà. wrongly person tó ṣe lé mi ó ṣe disgrace ààrẹ. ní tí Chief Sunday Igboho ṣe wọ́n disgrace ààrẹ. ó disgrace ààrẹ. ẹ dákun ẹ bá ń sọ̀rọ̀ sókè dáadáa sà. ó disgrace ààrẹ tó tálẹ̀ lónìí nǹkan ṣe yẹ wá tá. àpàtà àwọn òbí ẹ̀ nídìí àtọ̀ nígbà tí wọ́n débẹ̀ yẹ ìwọ agbájá o kí ló ṣẹlẹ̀ kábà ìṣẹ̀lẹ̀ òkè báyìí lẹ́yìn ti wá bó ló ti jẹ́ wáyà ti ààrẹ ìtìnígbà tí ẹ mú wádà tó lóòótọ́ ní ibùdó tí wọ́n wọlé ti ṣe òkè bẹ́ẹ̀ ló lẹ́yà sọ jáde mọ́ lọ sí ṣe nítorí kí Chief Sunday Igboho ṣe nìyẹn náà àgbà tó ti rí pé wọn àwọn ṣe fẹ́ police. kọ́ra if not tó bá gbé débẹ̀ yẹ tó bá gbé dé police station Ìbàdàn bẹ̀rẹ̀ kó tó ní kó gbéra lọ sílẹ̀ ni wọ́n lè débẹ̀ yẹ ká tó sọ pé òkè ẹ máa lọ ìjọ wo ni court yóò wà. ká influence wọ́n á fẹ́ lo influence yẹ. yes yóò wá gba ìyẹn níbi tó gbára yóò máa rí lẹ̀ iṣẹ́ tó gbé lọ́wọ́ yẹn tó wá níyì bẹ̀rẹ̀ ó ti dé wọn báyìí pé àwa mùsùlùmí ló fẹ́ gbógun. ok ibi táyì tó rọrùn pé Chief Sunday Igboho ti jẹ́ ká mọ̀ pé òun hate mùsùlùmí. mẹtọrọ sọ lónìí pé àwọn aráàlú nìyẹn ó sọ lónìí àti tí o bá sọ fáwọn aráàlú nìyẹn pé àwọn táwọn fẹ́ dájọ́ sílẹ̀ nísìnyí pé ọ̀rọ̀ tẹ́ ń sọ ọjọ́ sí yẹ o ti rí báàkì ẹ bá sì rántí ń dà kan náà ọ̀rọ̀ kan náà orí ẹ má ti dá àwọn ọ̀dọ́ lábẹ́ àsọ́tì ẹ̀. ok sir ok sir ẹ ṣe gan ìtì Chief Sunday Igboho ṣe bá òfin mu ẹ ṣe gan sir ẹ dákun ẹ bá kọ́ ti ẹlòmíì ti wọlé sir thank you sir hello salaam aleykum ẹ jọ àbẹ̀kẹ́mi ẹ̀ka bẹ́ẹ̀ bu o ẹ jọ àwọn akẹ́kọ̀ọ́ látàkùrẹ́ ń sìn wọn àbẹ́ẹ̀ bu mi láìpẹ́ ẹ máa bẹ́ẹ̀ bu ẹ má bẹ́ẹ̀ bu ẹ má ṣe pé lórí platform tèmi this is a matured and a reasonable platform I don't entertain abusive comments mi ò kí gba kẹ́ ẹ máa bú yàn kẹ́ ẹ máa ṣe pé tó bá bú àwa tí wọ́n lè jẹ́ kẹ́ máa bú àwa iṣẹ́ tá a gbé lọ́wọ́ gba bẹ́ẹ̀. ẹ jọ ẹ bá jìnnà sí tẹ́ ẹ fi ń gbọ́ wa yẹn ẹ jọ yín tẹ́ bá ti pè wọlé yín tẹ́ fi ń gbọ́ wa yẹn fóònù tẹ́ fi ń gbọ́ wa yẹn ẹ bá wa yín lẹ̀ kẹ́ jìnnà sí díẹ̀ ká fi lè gbádùn pọ̀ yín ẹ jọ yín tó bá wọlé ẹ má bẹ́ẹ̀ bú ẹ má ṣe pé ẹ kàn já fojú òfin àti ojú ìwọ ọmọlúwàbí àti àṣà wo ṣé n tí Chief olóyin tó lóye Sunday Igboho ṣe yẹn sọ bá òfin mu sọ bá ìwọ ọmọlúwàbí mu sọ bá àṣà mu ẹ lóò salaam aleykum. wa aleykum salaam wa rahmatulah. ta ló bá mi sọ̀rọ̀ sà láti wọlé tí ń pè mí sà. mufta ló ń sọ̀rọ̀ láti Ìlọrin. àfa àwọn mufta láti Ìlọrin mo ń gbọ́ yín sà yín tí Chief Sunday Igboho ṣe kí lẹ́yìn sí. nǹkan tí Sunday Igboho ṣe yìí kò dáa rárá because ó yẹ kí bó ṣe ti débẹ̀ yẹn ó rí i pé àwọn ọlọ́pàá ìjọba ni ó dẹ̀ béèrè lọ tó dẹ̀ rí pé yes ọ̀rọ̀ ẹ̀fọ́ bá wọn ọlọ́pàá làwọn tó wáyé kò ní ìgbà tí ó rẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn láti disgrace Nigeria police. ó disgrace Nigeria police gẹ́gẹ́ o. yes ó disgrace Nigeria police first yẹn secondly ìtẹ́ bá wọ ọ̀rẹ́ gẹ́gẹ́ ẹni pé Sunday Igboho gẹ́gẹ́ fara ìhẹ́mù Ìlọrin láti bá jàǹbẹ́ lọ́kàn rẹ̀. ojú táyì tó wà wọ́n nìyẹn. yes ìhẹ́mù Ìlọrin láti bá jàǹbẹ́ lọ́kàn ìgbà tó ń fi láti Ìlọrin ife àwọn bandit statement tó tún sọ pé commissioner of police ní Ìlọrin ife wọn pààyàn wọn ní ẹgbẹ́ òkùnṣẹ́ tí wọ́n ń dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. ọ̀rọ̀ ẹ̀sìn kọ́nà ó dé ti Chief Sunday Igboho ṣe báyìí. àbódì fẹ́ mu èèyàn ìkẹ́kọ̀ọ́ kan gbàjà sí ẹ̀kan ṣe ṣẹ́kọ́ndé ìkẹ́kọ̀ọ́ wọ ẹ́ pé ó ti kíláàsì ìjà yẹn kalẹ̀. Sunday Igboho ti kíláàsì ìjà yẹn kalẹ̀. yes because
ìkàlọ́lọ́run gẹ́gẹ́ ní láti máa sọ pé bẹ́ẹ̀ bá wo ìkàlọ́lọ́run pẹ̀lú nǹkan tó tún ṣe lónìí lẹ́yìn ìgbà tó kú bẹ́ẹ̀ yẹn wọ́n ní Sunday Igboho ti fún òun ní nọ́mbà kalẹ̀ pé gbogbo èèyàn tó bá ti gbé gbogbo ìgbà tó bá ti dé kápẹ́ òun ní ẹgbẹ́ wọ́n ní àdéṣà kan pẹ̀lú Ìlọrin yẹn ẹni lẹ́yìn ìgbà tí wọ́n tó wá sọ lẹ́dẹ̀ ìkàlọ́lọ́run tó wá tó sọ pé mẹ́wàá yẹn o ó ní kó wọ́n fún gbogbo àwọn èèyàn kalẹ̀ kó wọ́n ti fi gbogbo àyè kalẹ̀ tẹ́lẹ̀ ìtàgbẹ́lájẹ́ kí ni ẹ̀mọ̀ ẹ̀dẹ́ mẹ́rin pé tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ pé òun ìkàlọ́lọ́run pé ó wà ọ̀rọ̀ ẹ̀ wà ní kọ́ọ̀tù ilé tó sọ pé tó bá ti dé pé òun ní kọ́mọ̀ pé tẹ́lẹ̀ pé wọ́n ní ẹ̀rù kẹ̀kẹ́ sí agbára rẹ̀ ju agbára Nàìjíríà polisi lọ agbára rẹ̀ ju agbára ìjọba lọ. ó fi gbogbo ayé lò nínú pé òun ju òfin lọ náà ó obstruct iṣẹ́ tó yẹ káwọn ọlọ́pàá ó ṣe ẹ ṣe gan ẹ jẹ́ kájẹ́ àwọn èèyàn ti ń pè wọlé sà thank you very much. So ìdí tí Sunday Igboho ṣe yìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àbáyísọ̀rọ̀ ẹ̀sìn àbáyísọ̀rọ̀ rule of law ìdí tí Sunday Igboho ṣe yẹn is unconstitutional, it is unmannered, uncultured, even it is untraditional. Ẹni tó jalè ẹni tó gbépo lájà kò jalè bí ẹni tó gbàálẹ̀ lọ́wọ́ ẹ̀nà o. Ẹ̀tọ́ tí Chief Sunday Igboho ní ẹ̀tọ́ wo ni Chief Sunday Igboho ní láti máa há nọ́mbà rẹ̀ fún àwọn èèyàn pé táwọn ọlọ́pàá bá ti fẹ́ wá gbé ọ èmi bọ́ọ̀ bá dé mi pé gbẹ́mí yìí ọba Chief Sunday Igboho ṣé ń tẹ́tẹ́ mọ̀ fi rẹ́kùn ṣeré. Hello, salaam alaikum. Hello. Ẹ kọ́lẹ̀ o. Ẹ kọ́lẹ̀. Ẹ rà sá. Ẹkúṣẹ́ náà. Yes sir. Ṣé rí ètò tí ẹ ṣe mo rí lè láìkí ẹ. Thank you sir. Ṣùgbọ́n ṣé nǹkan tí mo fẹ́ sọ fún yín ó ní pé mo bìlíìfù pé gbogbo àṣẹ wáyé pé èdè kan làjọ ń sọ lẹ́nu ọmọ ìyá kan náà ni wa ṣùgbọ́n ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ mi ò dẹ̀ rí wípé ó yẹ kí ẹ̀sìn kó ṣe kí ni kó fa ìjà ó ti ń bá ẹ sà. Ṣé rí tá a bá wò ó ẹ rí i pé inú ìfẹ́ everybody ń ṣe ẹ̀sìn láti ilẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kí wá ní nǹkan tí ó dé kí ni nǹkan tó fà á tó fi di wípé ó wá di gbọ́n mi sí omi ò tó ṣẹ́rí ìyẹn ni kẹjẹ kápítà láti iron out ó ti ń bẹ because ṣàṣàrí Yorùbá tẹ́ máa dé nílé tẹ́ni bá Muslim tẹ́ni bá Kristẹni tẹ́ni bá oníṣẹ̀ṣe ó ti yé yín so sà ṣẹ́rí mo fi ọlọ́run bẹ̀ yín sábà ní pé a fẹ́ kí ilẹ̀ Yorùbá yìí kó ní ìtẹ̀síwájú ẹ jẹ́ kí a fi ọgbọ́n ká fi tó ṣẹ́rí both Christian Muslim and oníṣẹ̀ṣe oníkálukú ló ní olórí ẹ jẹ́ kí wọ́n pe olórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n pe wọn jókòó wípé kíní yìí ẹ má jẹ́ kí anybody máa bú ẹsẹ̀ lẹ́sìn mọ́ kó dẹ̀ wà láyé ara ẹ̀ anybody máa bu ẹsẹ̀ ẹlẹ́sìn mọ́ kó tó wà wẹ̀ kó ṣe kó tó wà wù mí kí n ṣe bẹ́ẹ̀ ká má bu ẹsẹ̀ ẹlẹ́sìn mọ́ o ti yẹ ibà because mo rí pé ibi tí issue ti bẹ̀rẹ̀ gbogbo nìyẹn o ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn o tó di kíní yẹn dẹ̀ ní bó ṣe ń tọ̀ lọ yẹn tó bá yá ọmọ tó máa bí òní dáa kò dẹ̀ ní dáa pé Yorùbá máa fẹ́ sí Yorùbá jẹ́ pé kò mọ̀ ọpọlọ wa so mi ò ní pé bí àwọn tó ń bú ẹsẹ̀ ẹlẹ́sìn yẹn mi ò rí wọn nílé èèyàn gidi ibi tí ọ̀rọ̀ yẹn ti wálẹ̀ wọ́n lè kápá ẹ̀ láti kọ́ pé àwọn olórí kọ̀ọ̀kan kò sẹ́sìn tó lórí tí anybody tó bá ti bú ẹsẹ̀ ẹlẹ́sìn táwọn mẹ́tẹ̀ẹ̀ta tí olórí onígbàgbọ́ bá fọwọ́ sí ìwé tó lórí Muslim fọwọ́ sí ìwé tó lórí oníṣẹ̀ṣe fọwọ́ sí ìwé anybody tó bá ti pẹ́ tẹ̀lé ẹlẹ́sìn nǹkan báyìí kẹ́kẹ́ ká ṣe fún ẹni pé kí ni máa stop ó ti yẹ yín because mo ní pé ogun òun ni everybody ń fà lẹ́sẹ̀ ó ti yẹ yín báyìí sọ Ọlọ́run ọgbà lọ́wọ́ ẹjọ́ ó jẹ́ kó tí mo lè sọ ń bẹ̀. Thank you very much sir. Ẹ ṣe gẹ̀ẹ́sà inú mi dùn yìí ti máa ń fẹ́ ni bí mo ṣe ń wò yìí Christian ni abina. I'm a Christian. Yes, thank you very much. Ẹ ṣe gan ṣe ẹlẹ́mi tẹ̀ ń bá sọ̀rọ̀ gbogbo ìdílé màámi Christian ni wọ́n. Okay sir. Ṣé mi yẹn lèèyàn máa sọ pé kí n gbé ìbọn àbí àdá kí ló máa pa Christian? Kò possible now àbí irú àwọn ẹni máa wá pa èmi bó ti ń kẹ́kẹ́ sọ ni yí pé téèyàn bá ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ defamation of character n tí wọ́n wá gbé ẹni yìí sí kò ń tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn rárá mo understand yín o but n tí a fẹ́ sọ ni pé Chief Sunday Igboho ṣé wọ́n lẹ́tọ̀ọ́ lọ́ndà constitution láti lè dá Nigerian party mọ̀ pé ọlọ́pàá ni wọ́n lọ́dẹ̀ ní bench warrant lọ́wọ́ sà. ṣe rí àárín yẹn mo ní abẹ́ òfin kò sẹ́ni ìbọn tó lè dá ọlọ́pàá dúró ó ti báyìí sá ṣùgbọ́n nǹkan tí mo ń sọ fún yín ni pé nǹkan tó ń fa ẹgbẹ́ kan yára ṣe ló gbóyàn kan kò gbóyàn kan ọ̀rọ̀ ẹ̀sìn ní ibi ẹ̀sìn náà ti bẹ̀rẹ̀ ẹ̀bọ̀n ti bẹ̀rẹ̀ ẹ má ká gé igi lórí ẹ má wú ti gbogbo gbogbo nǹkan tó ń kọ̀ sí pé mo gbó yín mo gbọ́ ọba Ìlọrin mo gbọ́ ọba Ọ̀yọ́ mo gbọ́ ọba Ìbàdàn ibi ẹ̀sìn ló ti bẹ̀rẹ̀ ẹ ká wú kíní ẹ̀sìn gbogbo ẹ ká wú kíní ẹ̀sìn gbogbo tí gbogbo ẹ máa wà òkè ẹ̀bọ̀n náà wà láyé ara ẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kò tó kàn mí. Yes sir, thank you very much sir. We appreciate you guys, thank you very much sir. Hello. Ṣé mo pé ẹni tó pè wọlé yìí sí ṣe Christian ẹ dákun ẹ wo bí wọ́n ṣe sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ ṣẹ́mà tó bá ṣe àlòmí ni ó máa bá bèbú ni ìwà àfáàjì kìíní yìí ló ẹni tó bá ń bèbú èmi ò ń dáyàn lóò èbú omi ò lè fẹ́ sí o but màá kẹ́ máa wò báwo ni lè ṣe ronú báyìí ẹ wo ẹni tó sọ̀rọ̀ yìí kò gbé sọ dáadáa. Hello. Wa salam. Àwọn ìtọ́nà ọmọ yín ni o láti ìlú Bayelsa State. Láti Bayelsa. Bẹ́ẹ̀ni sà. Yes sir. Ṣé bàbá mi Adékìní wọn bá sọ̀rọ̀ yẹn? Èmi náà ní orí ètò lẹ́wà gbogbo ayé ló ń gbọ́ yóò. Nípa prógámù tí a rí tí ọlọ́pàá ìpàdé tó ṣẹlẹ̀ sí ìta ní ọlọ́run àti ìgbésẹ̀ tí wọ́n dá wa lórí Sunday Igboho gbé. Yes sir. Yẹ́nì ọ̀nà tí àwọn ọlọ́pàá yẹn gbà wá kò dá. Yes sir. Because ọlọ́pàá ò ní right láti wá arrest yẹn láti another state láì inform state yẹn láì mú dání náà police station state yẹn tó yẹ fáwọn police station state yẹn never arrest ọ̀pọ̀ yẹn
àwọn tó dé ní tí wọ́n fi péde because tí a bá gbé lọ bẹ́ẹ̀ yẹn sí ibi tọ́lọ̀ nàìjíríà dé lónìí ẹnìkan fún ọwọ́ lọ́kẹ́ náà wọ́n wá sí yìí kò sáà dẹ́ntìtì kankan aṣọ tí wọ́n wọ̀ lóde ń tà bí wọ́n ti sọ pé ọlọ́pàá báyìí ni ọkọ̀ tí wọ́n gbé wá low interest jáde ti trace ọ̀fẹ́ communication báyìí ni wọ́n ti wá ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti dìn but nígbà tí wọ́n bá wọn yẹn àwọn ẹ̀yà náà lọ wọ́n gbé wá sí airport mọ́ station Bayelsa State àwọn yẹn mọ̀ sí káwọn tó débẹ̀ wọ́n ti mú ìgbà tí wọ́n lọ mọ́tàgbà tí wọ́n sí Àkúrẹ́ èyí tẹ́ ẹlẹ́wọ́n láti Kwara State Àkúrẹ́ náà padà sí sẹ́kẹ́sì yẹn wọ́n gbà tí bòmí rẹ̀ ti wá gbẹ́ nìyẹn kí wọ́n fẹ́ sọ fún pé láti Kwara State náà tó wá. ó ti yé mi. láyé fọ́ọ̀mù ọlọ́pàá tẹ́sán yẹn ti ṣe tó wà ní ìjàdí ẹni yẹn. wọ́n lọ sí headquarter bí Bayelsa. wọ́n lọ sí headquarter bí Bayelsa. ṣé police station headquarter yẹn wọ́n fún wa lẹ́yìn ọ̀gá ìjẹ́ lọ́kọ̀dọ̀ ẹ̀. rárá ìyẹn ò ṣe dandan nínú òfin sà. ọ̀dọ̀ àwọn station ti bí wọ́n lè mọ̀ pé àwọn wàá ṣiṣẹ́ illegal o. ṣé wàá rí sà ìgbà tí Chief Sunday Igboho débẹ̀ tó ti di pọ́lọ́pàá ni wọ́n. tọ́lẹ̀ rí warrant of arrest lọ́wọ́ wọn nítorí kí Chief Sunday Igboho ṣe lèmi rò pé kí lẹ́yìn rò pé kí Chief Sunday Igboho ṣe. ẹgbẹ́ ìbá ṣe ń gbàgbé àti pé wọ́n ti fi wọ́n láti àwọn police station tó wà ní Ọ̀yọ́ State yẹn. ẹ ṣe gan sa yes sir yes sir ti Ghana yẹn ẹni tó pè mí láti Ghana yẹn ti pè mí láti ìbẹ̀rẹ̀ ẹjọ́ ẹni tó pè mí láti Ghana yẹn ẹ pè wọlé bí nílà máa gbé kọ́ọ̀lù yín sí iṣẹ́ yìí tí gbogbo wa ń sọ we are talking of the rule of law ọ̀rọ̀ òfin gẹ́gẹ́ là ń sọ hello ẹ̀sìn brother mi tẹ́jẹ́ Christian tẹ́pẹ́ wọlé yẹn yes wọ́n ní àwọn wò pé the root of the matter but ṣé ọ̀rọ̀ ẹ̀sìn pa ká máa dìfẹ́mù kárátá èèyàn. yes sir. Bẹ́ẹ̀ni. Okay. Okay, sir. Yes, sir. Bẹ́ẹ̀ni. Èmi ò kí ṣe lé mànú o èmi mò fi o ẹ tó mò fi lèmi. Ok ẹnìbọ̀ ṣé mo fẹ́ lọ fún òfin ṣùgbọ́n. Bẹ́ẹ̀ni. Thank you sir thank you yes sir. Hello sir. Hello, assalamu alaikum warahmatullahi. Wa salaam wa barakatuh láti bó sà. Láti Ghana láti ń pè yín. láti orílẹ̀-èdè Ghana ẹ ṣe ẹ̀yọ́ pọ̀ lórí kọ́ọ̀lù mi sà. Bẹ́ẹ̀ni akúṣẹ́. Yes sir. Ọ̀rọ̀ mi ò ní pọ̀. Yes sir. Màá rárá sọ̀rọ̀ níwọ̀n bá. Yes sir. Gẹ́gẹ́ bí àkọlé. bọ́dà wa láti Ghana yẹn tún pé mo fẹ́ gbọ́rọ̀ yín láti Ghana. bọ́dà mi tó pé láti Ghana yìí ó dẹ̀ dùn mí ṣá kí aláwọ̀ ṣàánú wa ṣe rí ní táwa ń sọ bọ́dà mi tó pé láti US sìn wọ́n sọ̀rọ̀ lóòótọ́ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ make sense pé layman lọ́pọ̀lọpọ̀ okay for myself now èmi ò kí ṣe layman layman nípa ọ̀rọ̀ òfin yìí akẹ́kọ̀ọ́ ìmọ̀ òfin ó lè mí ṣe rí tí wọ́n bá fi lè sọ wípé ọlọ́pàá bá invite èèyàn wọ́n ti pààyàn lè tán yányá ọlọ́pàá tó bá invite èèyàn ti pààyàn lè tán yányá invitation the best thing oníkẹ́yà lọ honour invitation yẹn ìyẹn lè mẹ́ta lọ ìyẹn lè mú lọ́ọ̀yà lọ ìyẹn lè wá àwọn èèyàn tí wọ́n wà influential kéèyàn ó jọ lọ but tọ́lọ́pàá bá ti invite èèyàn máa ń dá ọlọ́pàá lóhùn tọ́lọ́pàá bá ti lè invite èèyàn wọ́n ti pààyàn lè tán ẹni tí ò bá wá honour invitation ọlọ́pàá nínú òfin ó ti di dandan kí ilé ẹjọ́ pàṣẹ ẹ lọ gbé wá so tí ilé ẹjọ́ bá ti wá pàṣẹ ẹ lọ gbé wá yẹn wọ́n á issue bench warrant tọ́ba ti lè issue bench warrant lásìkò yẹn ẹni tó bá dírú arrest yẹn lọ́wọ́ abẹ́ni tó bá resist irú arrest yẹn criminal ni ìwà criminal ló wù yẹn ó dìgbà tí ilé ẹjọ́ bá pè ń criminal ká tó lè pè ń criminal but àwọn ò pé ìwà criminal òun ni kí iléeṣẹ́ ọlọ́pàá ó pè yàn kéèyàn máa wọ̀ náà invitation yẹn ìwà criminal ni kí wọ́n sọ pé ọ̀yá ẹlọgbẹ́ wa kó issue bench warrant kẹ́nì kó wá dúró wípé ọlọ́pàá ẹ̀ ní gbé lọ tàbí kẹ́nì kó resist pé yìí ní tẹ̀lé yín lọ ìwà tí ò dáa ni. ṣé ẹ tẹ̀lé wa lórí ètò yìí tó ṣẹlẹ̀ ṣẹ́ gbọ́ ọlọ́pàá dúpẹ́ fún sà Alhaji wa Mansur Abdulgani láti Abuja you are welcome sir àwọn ọlọ́pàá dé wọ́n fẹ́ arrest èèyàn Chief Sunday Igboho ni wọ́n gbọ́dọ̀ gbé lọ ó sì lo agbára yẹn agbára ìwé ẹkùn
ọ̀rọ̀ ẹ̀sìn tí ẹ̀ kọ́ rárá. Bẹ́ẹ̀ni. Ẹni tí gbogbo èèyàn mọ̀ nínú àwọn. Gẹ́gẹ́ bí alágbára. Yes, ọlọ́pàá Nàìjíríà ni now. Nigerian police. Amen. Thank you very much. In terms of here, Chief Sunday Igboho, what you don't understand is that those people are not ọlọ́pàá Kwara State. They are Nigeria police force. So tell us why ọlọ́pàá Ìbàdàn, ọlọ́pàá Èkó, ọlọ́pàá Ọ̀ṣun, ọlọ́pàá Ifọ̀n, ọlọ́pàá Abuja. No. Ọlọ́pàá Nigeria police force. Chief Sunday Igboho, at least you have been traveling here and there, you know what this thing means. So ẹ̀yin yẹn wa ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ o. Lóòótọ́ tẹ bá wò tí ta ní ẹni tí ọmọkùnrin yìí torí pé mi ò kì í fẹ́ dápẹ́ mi ì fẹ́ dápẹ́ rárá ẹni tó ọmọkùnrin èmi yìí gẹ́gẹ́ ọmọkùnrin yìí àìmọye gbà ló ti bà mí ló kọjá tí ó máa bú mi tí ó máa ṣépè tí ó máa dákọ̀ mi gẹ́gẹ́ lọ́mọkùnrin yìí gẹ́gẹ́ ọ̀rọ̀ tó pásánà tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ẹ ròyìn ẹ̀sìn ẹ fún wa gbogbo bàtà ẹlẹ́sìn kan bá ti ń ròyìn dáadáa ẹ̀sìn tiẹ̀ ẹlẹ́sìn mi ọmọ rí bí ẹ pé ń takọ̀ ẹ̀sìn òun ni but ìyẹn ò sọ pé kọ́kọ́ ọlọ́pàá gbéra yín when it comes to kó o máa personalize ọ̀rọ̀ kó o máa dáwọ́ ko èèyàn kọ́ máa ní ẹ̀wò èèyàn pàtàkì kó o máa bú èèyàn pàtàkì tó bá bú Islam ẹlòmíì lè máa ṣe bẹ́ẹ̀ kó ń gbọ́ torí pé kò sí ẹjọ́ pé wọ́n bú Islam nínú òfin lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá bíi ó ní bí ẹ ṣe lè ṣe ó ní bó ṣe lè bú ẹ̀sìn tí ilé ẹjọ́ sọ pé àwọn ẹ̀dínsìn sí but individual personal issue ó máa gbé fọ́tò èèyàn ó máa lálé ẹ̀ ó máa dìfẹ́mu ẹ̀ ó máa bàlókọ jẹ́ ó máa sọ tí ò ṣe ìyẹn ni wọ́n jọ ń fà àní tí a bá tiẹ̀ wá ní wọ́n jọ fà kò bá dọ̀rọ̀ ẹ̀sìn kò bá mẹ́jọ ẹ̀sìn o nígbà tí Chief Sunday Igboho ti rí i pé Nigeria police làwọn tó wá ẹni tí Chief Sunday Igboho ti rí ìwé kóòtù he must respect judiciary Chief Sunday Igboho must respect okay Chief Sunday Igboho ẹni bí léèrè béèrè kan àtẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn Chief Sunday Igboho kè sọ́rọ̀ ẹ̀mí kè sọ́tà mi ṣùgbọ́n emotion yàtọ̀ sí justice emotion Chief Sunday Igboho láìkí kó máa fi emotion sí nǹkan wọ́n bá yẹn ní Kwara ní kẹsẹ̀ sí wá ní kó wá máa kidnap èèyàn bíi why will you are bó ní Chief Sunday Igboho ṣe máa sọ pé kidnapper làwọn Nigeria police tó ti pé police Nigeria police ni wọ́n hello salaam alaikum my brother from Ghana yes sir thank you yes sir. Wrong. Bẹ́ẹ̀ni Christian ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni ẹlẹ́bọ̀lẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni. Yes gẹ́gẹ́ bí alágbára. Lọ́wọ́ Sunday Igboho. Bẹ́ẹ̀ ni náà. Bẹ́ẹ̀ ni alẹ́ bí alára. Bẹ́ẹ̀ ni. a lè gbárù ẹ̀ fún Chief Sunday Igboho náà. àwọn tí wọ́n ti kiri tí wọ́n sọ̀pọ̀ tiẹ̀ pé kó kọ̀ntínú Ọlọ́run fojú wọn wọ̀ láàárọ̀ yìí. Yes. and we are not accept that. Yes. Mr. Sunday Igboho tẹ bá kọ̀ntínú ìbẹ̀yẹn àwa tá a jẹ́ mùsùlùmí àwa ò lè sọ̀pọ̀tì fún yín ẹ̀ kì í solùsọ wa Ọlọ́run lolùsọ wa ẹ ti wá bẹ̀ Ọlọ́run wa yóò rán ìgbìjà wa. Kí ni Chief Sunday Igboho tẹ̀ fẹ́ sọ pé òun fẹ́ máa ìgbìjà wa fún náà ní gbogbo ọjọ́ tóun náà wà lọ́wọ́ ẹni tí wọ́n ń sàánú tó ń gbìjà kí nǹkan kan ò ṣe wà náà.
Chief Sunday Igboho láti tẹ̀kẹ̀ yìí sí pẹ̀lú àwa mùsùlùmí so kí ni abálọ kí ni abábọ̀ tẹ́fí ńlá DCP commissioner of police ẹ̀ wá ń pe léyìí ẹ̀ ń pe tọ̀ ṣé gbogbo èèyàn lè bàbá lágbára ní Chief Sunday Igboho ẹ̀ kí ṣalágbára náà wàláhì ẹ̀ kí ṣalágbára ìjọba ló fún yín lágbára tẹ́rù pẹ̀lú lò yẹn when you are under them can you do that you couldn't so tẹ́ wá gbọ́ bàtà ṣẹlẹ̀ tẹ́ wá lọ́mọ obstruct tẹ́ lọ́mọ interrupt ẹ wá ha nọ́mbà ọmọ yẹn ti wá tó àṣírí Chief Sunday Igboho pé Chief Sunday Igboho fún òun ní nọ́mbà òun ní nọ́mbà tí wàá gbé ọ òun ní hello salaam aleykum. hello láti Ghana. bẹ́ẹ̀ni sá. yes àwọn àmọ́ tó kọ́ ọ̀rọ̀ mi. ẹ̀rọ wọ́n ní quickly mi ò ní sọ̀rọ̀ púpọ̀ jù. yes sir. lórí gẹ́gẹ́ bí àkọlé ọ̀rọ̀ yìí pé ìjẹ́ nǹkan tí fún mọ́jà sọ́lá Sunday Igboho ṣe tó ṣe déédéé pẹ̀lú òfin àbí kò ṣe déédéé. yes sir. ṣé ẹ gbọ́ mi sá. mo wà pẹ̀lú yín sá gbogbo ayé ń gbọ́ yín. yes nítorí the law is law. yes sir. òfin lòfin ó mọ̀ jẹ́. yes sir. ó sì lè yóò kó mọ̀ ká gbé ẹ̀rọ sí kó bẹ̀. ìjọba ti Sunday Igboho ṣe ọ̀fọ̀ òfin mu rárá. kò bá òfin mu rárá. torí pé àwọn ènìyàn wọn wà pẹ̀lú òfin ẹnu wọn. number one bẹ́ẹ̀ tí wọn àti ti wà already. yes sir. wọ́n tún ti invite ẹni yìí láì mọ̀ yé gbà tí ò lọ. tí ò lọ. now ok ohun tẹ́ ẹ sọ fún wa lórí Facebook ni pé kidnapper ni wọ́n. ẹ débẹ̀ ẹ bá sọ ọlọ́pàá lọ́rùn wọn. nǹkan tẹ́ lára wọn ẹ mọ̀ pé agbófinró làwọn lè. tọ irú àríkọ̀sẹ̀ wo ni Sunday Igboho ń fi ilẹ̀ fún àwọn èèyàn lókù. tó túmọ̀ sí pé Sunday Igboho ń sọ fún wa pé ọmọ Nàìjíríà lè ti lọ. nǹkan tí wọ́n sọ fún wọn wáyé nìyẹn náà. agbára àwọn ẹkùn náà ló fi lọ ṣe tó ṣe. bẹ́ẹ̀ni àkọ́kọ́ ni ẹ̀ẹ́kejì mo rí pé àwọn èèyàn wa àkọ́jọ́ pípẹ́ ni wọ́n ń pè. tó wọ́n tẹ̀sán pé ìkẹlẹ̀ ọ̀rọ̀ ti ń bọ̀ ọ̀rọ̀ tí kò bá kọ́kọ́ mọ́ dàpọ̀. kì í sọ̀rọ̀ ẹ̀sìn rárá rárá fún. bẹ́ẹ̀ni. lẹ́yìn tí èèyàn kan bá jẹ́ kí sẹ́sẹ̀ torí pé èèyàn kan bí fíìmù wà wúwà tí ò dáa tí wọ́n náà lọ bí. kó lọ gbé kódà ẹlẹ́bọ tó bá rí fún kó lọ gbé. bẹ́ẹ̀ni. tó ní ẹni tó rí káńtì ní ààrẹ tèèyàn gbogbo àríyàn ààrẹ tèèyàn sẹ́ni kan fi ṣe oṣù dábẹ́ yẹn ní ààrẹ tèèyàn òfin bẹ Nàìjíríà ó lè ní Nàìjíríà tó lẹ́kọ̀ọ́ òfin bẹ tó dáàbò wá. law is law. law is law and it should be respected. law is law. The law is law and there is no ignorance in the state of law. yes sir. so fún ìdílé yìí gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ ẹ̀kan ti sọ ìwà tí Chief Sunday Igboho yìí ìwà tó dá rárá kì í ṣe wà ọmọlúwàbí. wàláì kì í ṣe wà ọmọlúwàbí. kì í ṣe wà lórí tó jẹ́ aláìwú public figure ọmọ òwú. torí pé àyíkọ́ ti tí ò bá ní wọ́n fi ilẹ̀ wọ́n láyé wù. ok ọlọ́pàá wa mú ẹnìkan lónìí ẹgbìyànjú ẹja tó wá tó dọ̀lá náà nínú òtún wò pé. wọ́n ti Chief Sunday Igboho ti há. Chief Sunday Igboho ti há nọ́mbà rẹ̀ fún gbogbo wọn pé kí wọ́n máa pe òun kí wọ́n máa pe ojú ọmọ èèyàn bá ti mẹ́fà wọ́n lù wọ́n padà ní kọ́mọ̀ wọn ni. bẹ́ẹ̀ ni ọ̀sán kò sílẹ̀ jẹ́ kọ́kọ́ wọn ti kidnapper. in fact. wọ́n ti kidnapper tó wọ́n ti kidnapper ni wọ́n wọ̀ ní ìwòyàn yóò ìnáwó máa ń lè wọ́n lórí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ wá ń pè wọ́n ní kidnapper yẹn láti àdúrà ọ̀sẹ̀ tó nìyẹn tó ti dáná. ọ̀tọ̀ wá ń pè CP commissioner of police ọlọ́run àwọn èèyàn wá kidnap ní Ìbàdàn láti lọ rí. sáwọn ọlọ́pàá àlọ́ ni wọ́n àbí Nàìjíríà police. torí mo gbà lọ́ọ̀yà ni wọ́n sọ pé Sunday gba àwọn ọlọ́pàá lórí wọn lẹ́tọ̀ọ́ àti wọ́n àrẹ́jọ èèyàn ní Ìbàdàn. Nàìjíríà police ni bẹ́ẹ̀ ni Nàìjíríà police o ìyẹn ọlọ́pàá lè lọ àrẹ́jọ ní Kánò láti Ìbàdàn. bẹ́ẹ̀ ni ignorance ni láti máa sọ pé ọlọ́pàá lọ. Nàìjíríà police wà pé náà wọ́n sọ pé Kwara State police. ẹ mọ̀ pé education kì í ṣe scam. Ohun tó ṣẹlẹ̀ jẹ́ àmọ̀ pé education is not a scam. Ọ̀gá o ẹ̀yin yẹn wa ẹ má bàa ṣe mistake don't be an ignorant of law. Ọlọ́pàá Òṣogbo ó lè lọ arrest yẹn Kaduna because àti ní state police. Nigeria police la pé Ìlọrin is under Nigeria Ìbàdàn is under Nigeria police can go anywhere because they are Nigeria police not Oyo state police not Kwara state police not Osun state police and not Lagos state police. I don't know why people are like this. Chief Sunday Igboho wàláì gbogbo àwọn tó fẹ́ràn yín náà sọ tọrọ fún yìí o ìjọba mobile bank yẹn Chief Sunday Igboho àwọn tó fẹ́ràn yín ni wọ́n ń sọ ìtọrọ fún yìí o wípé you did it wrongly out of constitution níta ẹsẹ yẹn Chief Sunday Igboho ó wà unconstitutional kò tó wá bá àṣà mu kò tó bá ẹ̀sìn náà múṣẹ́ kò tó wá bá ìwọ ọmọlúàbí mu kéèyàn máa dí òfin lọ́wọ́ láti lè ṣiṣẹ́ so kálọ̀ sànù wa gbogbo ẹ̀yẹ wa dáàdi mi kan ló pè mí láti Delta State yìí o mo miss call wọn let me call him back ẹ jẹ́ kí n pè wọ́n
ẹ̀yin wa gbogbo ẹ̀yin tẹ́ bá mọ Chief Sunday Igboho rí gbogbo ẹ̀yin ẹlẹ́mùsàn yẹn tẹ́ ẹ̀ mọ̀ sí ẹ̀mùsàn Sunday Igboho ní ọgbà ilẹ̀ aleykum salaam bàbá mi láti Delta State. ọlọ́run kò ní ká ní pẹ́. àmín sà. ọlọ́run kò ní kẹ́mi yóò kó sà. àmín bàbá mi. It's very unfortunate nǹkan tí Chief Sunday Igboho ṣe yìí. Allahu Akbar. kò tẹ́ wa lọ́rùn àwa fẹ́ràn wọn àwa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bẹ́ẹ̀ tí wọ́n wà láyé wọn nígbà tí ọmọkùnrin yìí tí ń bú Islam tí ń bà Islam lórúkọ jẹ́ tí ń yẹ̀yẹ́ Islam wọ́n wà láyé wọ́n dẹ̀ ń wò ó fún wọn láti jáde sọ̀rọ̀ mi yé sà. Yes sir. láti jáde láti lọ attack àwọn ọlọ́pàá láti make sure pé wọn ò rí ọmọkùnrin yìí gbé lọ is very unfortunate. Very unfortunate. àwa fẹ́ràn wọn bẹ́ẹ̀ tí wọ́n let me use the word wọ́n jábọ́ lójú wa wọ́n disappoint wa pẹ̀lú nǹkan tí wọ́n ṣe yẹn. So wọ́n try láti dé kó yé wa pé nǹkan tí àwọn kan ti ń takò wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹrú ẹ̀kọ́ bóyá nǹkan táwọn yẹn rí tí wọ́n fi ń takò wọn exactly nǹkan náà ni wọ́n ṣe. sẹ́mi pé báwọn fẹ́ ṣe Yorùbá nation náà àwa èmi o in particular èmi takò torí pé mo mọ̀ pé Chief Sunday Igboho tẹ́ni ẹ yóò lead Yorùbá nation yóò kò ní jẹ́ mùsùlùmí orí mú mi Chief Sunday Igboho yìí Christian ni by religion ó wá fẹ́ràn ẹlẹ́bọ torí pé yín máa ń ṣoògùn so in tí ó máa ṣe kò lè jẹ́ àwa mùsùlùmí ò ní rí mú mi náà tó bá ṣe Yorùbá nation sẹ́mi pé tó wá ṣe yìí ó jẹ́ gbogbo ayé wa mọ̀ ọ̀rọ̀ tá a tẹ̀ wá ń fà yìí sà ọ̀rọ̀ ẹ̀sìn wa kọ́ yìí wọ́n issue bench warrant láti court Chief Sunday Igboho disgrace the judiciary ó disgrace Nigeria police nítorí ipò lágbára. kò bójúmu rárá very unfortunate. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n ń pè wá ní ọmọlúwàbí ó tako àṣà wa ó tako àṣà Yorùbá ó bà wá lójú jẹ́ ó dùn wá pé at the end of the day àwọn tí wọ́n ń takò wọ́n nígbà yẹn wọn tí ó padà ṣẹlẹ̀ ni wọ́n máa sọ pé tọ̀ Chief Sunday Igboho kò disappoint àwọn ní táwọn ń sọ pé yóò ṣe báwọn fi ń ṣàtàkùn fún wọn nígbà yẹn ẹ̀sán kan náà ni wọ́n ṣe yẹn. wàláì Chief Sunday Igboho kò disappoint àwa èmi àlùbídúrà jígi ni o Chief Sunday Igboho disappoint mi torí mo mọ̀ wípé láyéláyé Chief Sunday Igboho kò ní support rule of law ẹ mọ̀ ìṣe someone tó jẹ́ wípé he believes tó bá ti tágbára ká bá ti wà lọ́wọ́ rẹ̀ yóò gbà pé kò sí ìṣẹ̀lẹ̀ lò èèyàn bẹ́ẹ̀ ni Chief Sunday Igboho náà gbogbo wa bẹ̀ náà he talks too much he talks anyhow he believes he can do and undo irú ẹ̀kọ́ personal security operative òun lọ dí Nigeria police lọ́wọ́ it's uncalled for. nǹkan tí wọ́n ṣe yìí tó bá ṣe pé in a civilized country tó jẹ́ pé judiciary agbára ń bẹ fún judiciary tí wọ́n lè lò as it's supposed to be used I'm telling you ó yẹ kí wọ́n arrest wọn. àti fẹ́lẹ̀ bẹ̀rẹ̀ òṣèlú dáadáa ọmọ yìí tó wá ń sọ ọmọ yìí tó wá lọ ṣe program immediately ọwọ́ ní kíni Chief Sunday Igboho wulẹ̀ ti pè òun ó fóun ní nọ́mbà rẹ̀ ó tún fóun ní nọ́mbà àwọn èèyàn kan pé tí wọ́n bá ti wá gbé ọ gbọ́gbọ́n tí wọ́n bá gbé ọ pè mí ẹ̀wọ̀n sentiment. ó ti wá há nọ́mbà àwọn fún gbogbo ará àdúgbò àwọn ajẹ́pẹ́ tọ́lọ́pàá ajẹ́pẹ́ àwọn Nigeria police wọn sẹ́ẹ̀fù gbogbo àdúgbò yẹn mọ́ báyìí orí pé wọ́n ti lálágbára tí ó máa gbà wọ́n lẹ̀ wúwì Chief Sunday Igboho. bàbá wa jígele ó tún wá lọ láìpẹ́ yìí látọ́ rí pé ó tún lọ sí ààfin Olúbàdàn ó tún lọ sí fídíò àwọn kí Olúbàdàn náà kábíyèsí o mi ò rò pé bàbá wa kábíyèsí ọba Rashidi Abdulrasheed Ládọjà mi ò rò pé wọ́n lè lọ́wọ́ lórí nǹkan. bàbá wa Ládọjà ò lè lọ́wọ́ sí o ó ń try láti fẹ́ máa lo damage control ní sàn. damage control láti yàn àbọ̀ fẹ́ máa fi bàbá gba star láti máa fi capacitate àwọn tí wọ́n lè sọ pé àwọn máa deal pẹ̀lú ẹ̀. wọ́n mú wa jíjẹ ní nǹkan tí in my own opinion Chief Sunday Igboho really disappoint pé àwọn kan is for àwọn kan is against. but àwọn kan bẹ tó jẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe pẹ̀lú irú ẹ̀kọ́ yẹn and travel láti ibi tá a wà láti Onitsha láti Aba láti Akwa Ibom láti Asaba láti ìlú tí wọ́n ti ń pè láti Calabar and travel down lọ sílẹ̀ Yorùbá àárí àdáwò táwọn bandits yìí ṣe so by the time tí Chief Sunday Igboho jáde àwa ń support wọn ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí wọ́n ṣe yìí àwa ò lè àti rí pé definitely nǹkan tí wọ́n ṣe yìí wọ́n wà against mùsùlùmí torí kò sí mùsùlùmí tọ́jọ́ máa kọ́mọ́kọ́ mùsùlùmí tọ́jọ́ máa náà ní mùsùlùmí tó lè rí nǹkan títa ni Ọlọ́run ń ṣe yìí tó lè ṣàforíjì ẹ̀kọ́ tó lè lẹ́nu tó lè ṣàdúrà fún. ọmọ yìí bá gbogbo èèyàn ló kọ́ tẹ́lẹ̀ o. ó burú jáì. kọ́lọ́ sànú wa o. and ẹ ṣé mo dúpẹ́ sá. yes sir, thank you very much sir. Chief Sunday Igboho, this is my advice for you. Bàbá wa Malaba Ahmed, bàbá wa Bọ́lá Ahmed Tinubu tẹ́ jẹ́ president Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tẹ́ dẹ̀ tún aspire látún ti tún gba ìbò gbogbo ọmọ Nàìjíríà ẹ bá wa caution Chief Sunday Igboho. Chief Sunday Igboho ń tako rule of law. Àwọn ọlọ́pàá tí wọ́n wá ìwọ̀n kì í ṣe Kwara State Police àti ìní State Police, Nigeria Police ni wọ́n. Chief Sunday Igboho dẹ̀ rí pé Nigeria Police ni wọ́n
ó tún rí ìwé court lọ́wọ́ wọn. Chief Sunday Igboho dẹ̀ lo agbára bàbá wa Bọ́lá Ahmed Tinubu sà. Chief Sunday Igboho dẹ̀ lórí láyà torí pé ẹ fún lágbára tó ń sọ pé bàbá ló fún lágbára lè táwa mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ lè fún Chief Sunday Igboho ní agbára tó lò yìí o, because bàbá wa Bọ́lá Ahmed Tinubu gan ẹ ń ṣiṣẹ́ in accordance with constitution ni. Nigerian constitution ló fọ́lọ́pàá lágbára, judiciary wà. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Chief Sunday Igboho lórúkọ ọ̀rọ̀ ẹkùn tó ń sọ pé ẹ̀yin lẹ fún lágbára yìí, ó tako Nigeria police, ó intimidate Nigeria police, ó disgrace Nigeria police, ó tako òfin Nigeria, wọ́n tó wá tako òfin kóòtù Nigeria. Ẹ dákun ẹ bá kọ́ṣẹ́ Chief Sunday Igboho. Chief Sunday Igboho ó wá ń sọ ọ̀rọ̀ tí ò jọra wọn wípé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fẹ́ mẹ́ta jẹ̀sìn. Chief Sunday Igboho ó wá ń láálí CP commissioner of police. Mo ti sọ fún commissioner of police yẹn pé wọ́n bá ló kọjá àbá. Very unfortunate sir. Ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho. Bàbá wa Governor Seyi Makinde, this is happening under your tutelage sir. Bàbá wa Seyi Makinde, you are the chief security of the state. Ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho. Wàhálà tí Chief Sunday Igboho ń fi irú ẹkùn rẹ̀ gbálẹ̀ yìí ti pọ̀ jù. Chief Sunday Igboho yìí ó wà sentimental, ó wà biased. Ẹ dákun bàbá wa, ẹ dákun ẹ bá wa kọ́ṣẹ́ Chief Sunday Igboho. Gbogbo ẹ̀rọ ọmọ Yorùbá ẹ lọ gbọ́ yé pé in ti Chief Sunday Igboho ń ṣe yìí ó tako òfin. Ọmọkùnrin yẹn sọ pé Chief Sunday Igboho ti fóun ní nọ́mbà rẹ̀, òun wá há nọ́mbà Chief Sunday Igboho fún gbogbo àwọn fámìlì òun. Sọmọ yẹn ó fún mùsùlùmí ní nọ́mbà Chief Sunday Igboho, ó lóun wá fún gbogbo àwọn fámìlì òun, òun wá fún gbogbo àwọn aládùúgbò òun. Chief Sunday Igboho wá ti dúró ń do wípé ẹ tó bẹ́ẹ̀ àbá Chief Sunday Igboho. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ má jẹ́ Chief Sunday Igboho tẹ òfin lójúmọ́lẹ̀ mọ́ o. Bàbá wa Governor Seyi Makinde ẹ bá bẹ Chief Sunday Igboho o. Àwọn mọ̀ pé agbára tí wọ́n ń pọ́n ní nǹkan ló ní, kì í sagbára ogun, agbára àjọba náà ni. Chief Sunday Igboho náà ti fìgbà kan wà lọ́wọ́ ìjọba tí agbára ogun ò ṣiṣẹ́ fún náà o. So kì í ṣe pé gbogbo ohun tó fi halẹ̀ máwọn èèyàn pé ọ̀fẹ́ ń bẹ egbé ń bẹ yẹn kọ́, ṣùgbọ́n torí pé ó rí ẹ̀yin ìjọba wọ̀, ẹ̀yin ìjọba ẹ dákun ẹ̀yin ìjọba ẹ ṣàánú gbogbo, kì í ṣe gbogbo èèyàn ni ó lè tẹríbalẹ̀ fún Chief Sunday Igboho. Ẹ má jẹ́ Chief Sunday Igboho ọmọ ẹtẹ òfin lójú báṣubàṣu báyìí mọ́ o. Chief Sunday Igboho ó bá Nigeria police ó tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀, Chief Sunday Igboho ó tẹ̀ judiciary lójúmọ́lẹ̀, Chief Sunday Igboho ó ṣí àwọn èèyàn lẹ̀ wípé wọ́n lè resist the arrest. Chief Sunday Igboho ti fún àwọn èèyàn ní impression pé tí wọ́n bá fẹ́ arrest wọn, tí wọ́n bá ti pe òun àbí àwọn ọmọ lẹ́yìn òun, àwọn lè dí òfin lọ́wọ́. Ẹ dákun ẹ ṣàánú orílẹ̀-èdè Nàìjíríà o. Ọ̀rọ̀ eléyìí Chief Sunday Igboho ó ti já ọmọ bí tẹ́ belong sí o. Gbogbo èèyàn tọ̀ ẹ ṣọ́ra fúnrú ẹkùn o. Ní táwa ń pariwo rèé o. Níjọ́ Chief Sunday Igboho ló ń fẹ́ dá Yorùbá nation lẹ̀, a sọ fún pátákó òfin o. Gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n hàn máa ń gbà náà tí wọ́n bú wa, àwọn náà rí i pé Chief Sunday Igboho is not a freedom fighter. Chief Sunday Igboho is not a freedom fighter. Freedom fighter doesn't do like that. So kọ́ lọ́wọ́ sànú wa o. Last caller for today. Salaam alaikum. Wa alaikum salaam wa rahmatullahi. Yes sir. Ẹ kú ètò ta. Ọlọ́run ni o. Yes sir, Ọlọ́run máa fún yín. Àmì òun ẹ̀wọ̀n tí Chief Sunday Igboho ti yẹ kù sí o. Àwọn Yorùbá wọn sọ̀rọ̀ gan, wọ́n ní títí gidi bá fẹ́ tẹ́ yóò ní kí wọ́n gbé òun lọ odò kó wọn lọ rí wẹ̀. Títí gidi bá fẹ́ tẹ́. Bẹ́ẹ̀ ni yóò ní wọ́n gbé òun lọ odò kóun lọ wẹ̀. Ibi tí Sunday Igboho fẹ́ forí sọ yìí, ibi tí ó ti tẹ́ pátápátá nìyẹn. Allah. Ibi tí ó ti tẹ́ nìyẹn. Tó mo ti ń pè àwọn èèyàn tí wọ́n bá súnmọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kan náà súnmọ́ kí wọ́n pè é sákèésì. Kan pé Chief Sunday Igboho sákèésì tó ṣe ìbúrú. Kò sí àǹfààní kan tí non-muslim lè ṣe fún mùsùlùmí tẹ́ ẹ̀ bá ti gba tiwọn. Kò sí fẹ́ tí wọ́n lè ní tiwa dáa tí tá a bá ti gba tiwọn ọ̀rọ̀ nù Kùránì ni ọ̀rọ̀ Ọlọ́run ni tí ò ní sáà mọ́ rí bẹ́ẹ̀. Tó sáré Ọlọ́run nígbà tó ń dá ìmọ̀ràn ni. Tí Sunday Igboho gbalẹ̀ à ń sọ̀rọ̀ òfin, à ń sọ̀rọ̀ ìwé ẹ̀kùn. Ta ló ń jẹ́wọ́ ẹ̀kùn? Tó wọ́n ti wá fi àwọn agbágbá bàbá yẹn ní pé ìwé ẹ̀kùn ọ̀tá ìsìláàmù ni ìwé ẹ̀kùn tí wọ́n fẹ́ tí wọ́n jáde. Yàtọ̀ sí ọ̀tá Islam, ìwé ẹ̀kùn ọ̀tá òfin ní báyìí. Ọ̀tá constitution ni ìwé ẹ̀kùn. Ọ̀tá constitution, ọ̀tá judiciary ni ìwé ẹ̀kùn. Àwọn ọlọ́pàá tí wọ́n wá bẹ̀rẹ̀ sí Yorùbá kọ́ wọ́n tẹ̀lé nu ni, ṣé wọ́n sọ ọmọ Yorùbá ni? Àbí? Ṣé Yíbò ni wọ́n ni? Àbí? Sunday Igboho tó wá rí ó tún ara àwọn bandit tó tún á jẹ wọ́n lọ. Ṣé wọ́n pariwo pé bandit lọ́wọ́ gbé ìdáná lọ́hùn? Kí ló dé tí Sunday Igboho ṣe wọ́n lọ́yẹ kó wọn lọ kó káwọn tó wá gbé ìdáná lọ́hùn náà? Yes sir. Nígbà tí nítorí bandit wọ́n lè káwé ẹ̀kún lẹ̀. Ìwé ẹ̀kún wá rí bandit nítorí wọ́n bá wọn sọ̀rọ̀. Ó yẹ kó gbé wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Allahu Akbar. Ọlọ́run mọ̀ wà pẹ̀lú wa. Àmín sir, àmín sir. Ẹ̀yin yẹn wá, níta wà ń sọ fún yín wípé irú ẹ̀kùn ọ̀tá constitution ni. Irú ẹ̀kùn ọ̀tá judiciary ni. Irú ẹ̀kùn ọ̀tá judiciary ni, ọ̀tá constitution ni, ọ̀tá culture tó dáa ni. Afẹ́ni tó bá lè wá proof ẹ̀ fún mi wípé èèyàn kankan ju òfin lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Chief Sunday Igboho ti palẹ̀ mọ́ láti tẹ òfin Nàìjíríà lójúmọ́lẹ̀ already pẹ̀lú ọ̀rọ̀ tí ọmọkùnrin yẹn sọ pé Chief Sunday Igboho wulẹ̀ ti pé òun lọlé Chief Sunday Igboho wá fún ní nọ́mbà rẹ̀, ó tún wá fún ní nọ́mbà ẹlòmíì wípé tí wọ́n bá ti wá gbé ọ pé ní àwọn wo
Chief Sunday Igboho àwọn wo so definitely Chief Sunday Igboho in tó ṣe yìí ó débẹ̀ ó rí pé Nigeria police ni wọ́n ó rí ID card wọn ó rí warrant of arrest láti court Chief Sunday Igboho wá ó tẹ gbogbo ẹ̀ lójúmọ́lẹ̀ a jẹ́ wípé Chief Sunday Igboho sì lu agbára kẹ̀kẹ́ ju agbára irú ẹkùn tó níjọba ti fóònù lágbára lọ a jẹ́ wípé Chief Sunday Igboho jẹ́ ọ̀tá constitution Nigeria ó jẹ́ ọ̀tá Nigerian police ó sì tún jẹ́ ọ̀tá judiciary so kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa kó gbàdúrà wa hello salaam alaikum. hello. ẹ kọ́lẹ̀. yes sir. ẹ kọ́lẹ̀. ẹ kú ọ̀lẹ́ o. ẹ fi nọ́mbà sórí programu ni àwọn fọ́nà gbé. yes sir ẹ ti pè wọlé. bẹ́ẹ̀ni. hello. hello à ń gbọ́ yín. bí wọ́n ti Sunday Igboho yẹn ṣe ẹjọ́ tó ń bá àdìyàn kó tako òfin. wọ́n tako òfin. lábẹ́ kí ni. wọ́n tako òfin ṣé bẹ́ẹ̀ bá rí tí ọlọ́pàá Nàìjíríà wà níbì kan tó dẹ̀ fi ID card hàn tó tún fi ìwé pé kóòtù ló ní ká wá gbé ẹni hàn ṣé òfin wo ló sọ pé kéèyàn dí wọn lọ́wọ́ kéèyàn má jẹ́ kí wọ́n ṣe ń tọ́wá ṣe yẹn. ní fọlọ́pàá ní àrẹ́sì náà ní àrẹ́sì yẹn. bóyá lọ sí àrẹ́sì sà ẹ bóyá kẹ́ ṣàlàyé fún wa. nílò àtàyè mọ ọdẹ ṣe. ẹ ṣe kódà mi ní kóòtù fóònù ẹ àti bá kóòtù ẹ fún ẹ mo sọ pé èébú sórí ẹ̀yin Yorùbá kan bẹ tó jẹ́ wípé ìrònú yín wàláì ó ní sẹ́ bọ́lọ́pàá ṣe máa arrest nu bọ́ọ̀lù ọlọ́pàá ṣe máa arrest wọ́n invite ẹni yìí kò dá invitation lóhùn contempt nìyẹn nínú òfin ọlọ́pàá invite ẹ ọ̀dọ̀ ọlọ́pàá lóhùn ó ti rúfin kóòtù isu ìwé pé ẹ lọ gbé wá àwọn èèyàn ìlú ẹkùn ló pé wọlé sí ẹ̀yìn ìrẹsẹ̀ tí ní tàn sọ̀rọ̀ yìí ṣáà pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́là ń sọ yìí à ń sọ̀rọ̀ òfin constitution Police Act 2020 nínú òfin ó sọ wípé ẹ má dí ọlọ́pàá lọ́wọ́ tọ́lọ́pàá bá ti fẹ́ ṣe lawful duty ẹ̀ section 214 of 1989 constitution sọ wípé ọlọ́pàá ní àṣẹ láti lè lọ gbéèyàn lọ́nà tó bá òfin mu wọn ẹ̀ wá lóru wọ́n dé wọ́n ní ọ̀ya ìwé tẹ́lẹ̀ àfi gbé ọwá rè ọ̀sáré pé Sunday Igboho ṣé ẹ ti rí ẹyẹ wa ẹ wò ó ọlọ́run kó ṣàánú wa ọlọ́run ṣeun gbogbo kálukú náà Sunday Igboho has showcased the kind of person he is when he has influence because he has influence rather Chief Sunday Igboho ti display in tó fẹ́ fi ìrù ẹkùn ṣe ẹyẹ yẹn eye opener lélẹ́yìí jẹ́ eye opener in tó yẹ kó ṣe ojú gbogbo yín if Chief Sunday Igboho can come out and disrupt and erupted Nigeria police definitely Chief Sunday Igboho can use that influence to destroy anything it could be you and it could be another person it can't be myself be Ismaila and I pray wípé ọlọ́mọdé ọjọ́ pé ọ̀dọ̀ yín náà ni agbára òdì tí Chief Sunday Igboho ń lò yìí ọlọ́mọdé ọjọ́ pé ọ̀dọ̀ yín náà ni wọ́n padà sọlẹ̀ síjọ́ kan assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.